ṣe bó lóògùn ọ̀dà wọn náà ń sóògùn bẹ́ẹ̀ sì ni n tó yé wọ kọjá tó ń ṣe n tó yé ọ kọjá tó ń ṣe àwọn tó wà ń tẹ́ Al-Qur'ani kọjá bẹ́ẹ̀ kùrìsíyù Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun ó tó sẹ̀mí tí ó sì ń kàmí pẹ̀lú ẹ̀ ó tó mùsùlùmí sẹ̀mí tí ó sì ń kàmí àwọn màláíkà tí ń bẹ́ẹ̀ di kùrìsíyù kọjá wọ́n bẹ́ẹ̀ mo sọ fún yín àwọn àfáà tí wọ́n ṣe àṣkár tí wọ́n bá ṣe àṣkár tó wà ní yàkú dáàmà hádìí láàyà pẹ̀yìn màláíkà tẹ gbáyà yìí dání ẹ máa lọ ṣe báyìí wọ́n ṣe lú ẹ̀ nàtó bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ bá ń ṣe àṣkár dáadáa àwọn tí wọ́n máa ṣe rúkìá àwọn afọ́n rúkìá tí wọ́n bá rúkìá débi kan àwọn ẹni eré bá wọn sọ̀rọ̀ àwọn ẹni eré ọba wọn sọ̀rọ̀ ẹni tí nǹkan ṣe yẹ lọ wo bí báyìí wọ́n bu nǹkan mọ́ báyìí fún ẹ bá ń bẹ bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ bá wọn ò sì kakọjá Al-Qur'ani àwọn rúkìá kakọjá Al-Qur'ani ẹ bá sì yà wọn sọ bẹ́ẹ̀ ní ṣe rúkìá kìtọ̀ ní ti ń ṣe yẹn wọ́n ti di oògùn báyìí wọ́n lọ fi sáyè báyìí ń bi báyìí ẹ lọ wo bẹ́ẹ̀ ẹ bá bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ bá kìí ṣe pé mò ń sọ lérí ntọ́ dá mi lójú kọ̀nfàmù ní sọ o ìyìn sọ̀rọ̀ lérí ìkíní mujarabat tó ti rí bẹ́ẹ̀ lèmi ń sọ mi ò sọ pé wọ́n ka tíra lásán kí mi ń sọ mi ò sọ pé wọ́n kà nù tí mi ò sọ̀rọ̀ ìwé inú tíra rẹ̀ kọ́ àwọn tó dájú lèmi ń sọ ọlọ́kẹ́ mọ kátírà ni wọ́n rọ fún yín kélé yìí ọlọ́kẹ́ mọ kátírà wọn tún fún yín òun kéyìí ti ń sọ yìí kónkọ́ ẹ wá mùsùlùmí wa jẹ́ mùsùlùmí táwọn ṣe dáadáa káàkiri wọn lọ ilé ọlá kí ló ń lọ sí kí ló ń wá kí ojúkúta Al-Qur'ani kò tó ọ kùrìsì yìí tó ọ máa kà á láàárọ̀ lọ́sàn-án lálẹ́ máa kà á láàárọ̀ wọ́n máa béèrè bí kí ló ń lò ẹ bá ti béèrè bí kí ló ń lò ti tẹ́sì rẹ nu ó ti gbé ọ wò ilẹ̀ Yorùbá yìí àwọn ọmọ gangan èèyàn ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn ń yanjú fíkíù ẹ̀yìn ẹ̀dọ́ àjíṣì Yorùbá ọmọ ń kéwọ́ ẹ̀sìn wọ́n sàṣẹ ọkọ́ mọ́ ọ̀rán tó mọ́ láàfá ó ti rínú ilẹ̀ Yorùbá yìí kẹ́yàn máa yanjú fíkíù kọ́ máa yanjú àdíṣì tẹ̀fsírì wọn ò mọ́ láàfá wọ́n ní kọ́ ọmọ kéwú ní kọ́ ọmọ kéwú àmọ́ kò ṣe báyìí kọ́ lọ́wọ́ dán olóhùn àfáàní ọ́ kí nǹkan máa ń sí wàhálà ọmọ ṣẹlẹ̀ kó ní ọlọ́run bá ń dá wàhálà ń dún kó sì dún àfáàní ọ́ kí wọ́n á kó wọn kójọ ká máa ṣàṣì ọ́ kọ́mọ wàá ràn ọ́ wọn là àfáàní ọ́ wọn là àwọn àwọn àti pé àfáàní eléyìí wọ́n sáfà ọkàn máa kéwù ni wọ́n bá sì sọ bẹ́ẹ̀ fún náà wọ́n rí sọ torí kọ̀ lọ́lọ́ bẹ́ẹ̀ ni al-Imam Ma'ruful Karikhi òun àti Imam Ahmad ibn Hanbal wọ́n jọ ṣe gbani Ahmad ibn Hanbal jẹ́ faqih wa muhaddith wa rabbani ọmọ fíkì ọmọ àdìsí ó tó súnmọ́ lọ́wọ́ Ma'ruful Karikhi súnmọ́ lọ́wọ́ jù lọ Ma'ruful Karikhi súnmọ́ lọ́wọ́ jù lọ níjọ́ tí àwọn èèyàn ń ba Ma'ruful Karikhi jẹ́ ọ̀dọ̀ Ahmad ibn Hanbal ni ẹ má tún ba Ma'ruful Karikhi jẹ́ mọ́ ẹni Ọlọ́run ni tó jù mí lọ́wọ́jú Ọlọ́run tó fi jásí pé ìjẹni Ọlọ́run ara àjà àfa ni ẹni tí ọba jẹni Ọlọ́run àyè pé láàfa àyè pé láàfa ẹ bá wa pé láàfa ẹ lè máa pé láàfa ní láńgbèjì Yorùbá àmọ́ kí ẹ sàfẹ́ sìn ẹ lè máa pé láàfa ní láńgbèjì Yorùbá àmọ́ kì í ṣe sàfẹ́ sìn mi ò mọ tí mùsùlùmí ń wá kí kùrìsì yóò ń bẹ lọ́wọ́ yín ẹ̀ ń ṣe wàhálà kí odidi Kùránì bẹ lọ́wọ́ yín ṣe é lùkọ́ lẹ́ẹ̀ma kàtí gbogbo sánmọ́ yóò máa mì ní bẹ́ẹ̀ bá ń ka kùrìsì yìí gbogbo sánmọ́ máa mì ní àwọn màláíkà máa dá yín lóhùn lẹ́ẹ̀kan náà wọ́n máa dá yín lóhùn lẹ́ẹ̀kan náà wọ́n lè máa bọ́ tọ́jú ẹ̀ka máa fi lé ọ lọ́wọ́ o wọ́n bó ti ń ké àfi tó bá jẹ́ mújírímù ló kù tọ́jọ́ daràn wájọ́ daràn tó ń kọ́ mi ti ń jojúmọ́ bí ọmọ tí bẹ́ẹ̀ ń ṣe nǹkan kájáwájáwá tó ń bá kí àwọn kan máa wọ pé sọ́sẹ̀ tán ni àbí nǹkan tẹ́ kan àwọn kan fẹ́ máa dà wọ́n láàmú lásán wọn ní dọ́ lóhùn wọn ní dáhùn àwọn kan fẹ́ máa dà wọ́n láàmú ní àbọ̀ bẹ́ẹ̀ sí lọ́hùn tó tọ́ wọn ní dáhùn àmọ́ tó ọjọ́ ẹni tó dúró dédé ọba ti mẹ́nu lé lẹ́ẹ̀kan náà wọ́n sì máa dọ́ lóhùn lẹ́ẹ̀kan náà kọ́rọ́ à ń wá kíkọ́ àwọn sóògùn káàkiri àwọn bára dáadáa kí wọ́n á ní bẹ́ẹ̀ lọ́ọ̀rẹ́ ọmọ ṣe ti láwà kí gbogbo àti ó dì mọ́lẹ̀ kójú rẹ̀ ó dì mọ́lẹ̀ sí ẹ̀ máa kálukọ̀ wá ní kájọ wojú ẹ̀ ní kò ṣeéṣe kábàá fi wá wojú rẹ̀ yọ ọmọ wò pẹ̀lú yọnu ni tó lóun náà máa béèrè yọnu Ọlọ́run lára rẹ̀
wọn ti la wa dada wọn àjẹbá ń rí ọba yìí yọmọ kọlọn yọnu sí mi náà o sọ ma fi tí ọmọ fi tọrọ àjọ ọmọ fi tọrọ wọn wárí ẹ gbọ́ ni wa qad atal aswatu lirrahman fala tasma'u illa hamza èyí máa ka Al-Qur'an nìkan tó wojú ẹ kò sí sí àfi tó bá jí ìyẹn jagbajagba ní bá ń ka lóku àmọ́ jẹ́ nílé tó ń kà ìbọn bọ́lọ̀ ti ròyìn rẹ ni ọlọ́ni lakinillahu yashhad òun ọlọ́run jẹ́rìí tóun lòun sọ Al-Qur'an kalẹ̀ anzalahu bi ilmihi ń sọ ó sì mọ̀ pé òun sọ nǹkan wal malaikatu yashhadun àwọn màláíkà kó sí wàhálà wa kafa billahi shahida ó ti tó èyí náà ti tó bẹ́ẹ̀ nìkan ọgbẹ́ yìí ti tó a kàn ń pè wọn ọgbà náà ni wọ́n fẹ́ bí yín léèrè gbogbo àwọn tí wọ́n gbà ń jọ àwọn dà sẹ́ẹ̀rẹ́ nìkan mọ́kà mọ́ ni gbogbo àwọn tí wọ́n gbà mọ́kà ń jọ ní sẹ́ẹ̀tẹ́ kù síbẹ̀ àwọn tí wọ́n gbà mọ́dínà ń jọ ní sẹ́ẹ̀tẹ́ kù sí Mẹ́dínà ìmọ̀lẹ̀ ti palẹ̀ wọn mọ́ ìmọ̀lẹ̀ ànábì palẹ̀ ìmọ̀lẹ̀ Al-Qur'ani palẹ̀ gbogbo wọn mọ́ gbogbo àwọn ará Nàìjíríà stéètì kan Saudi Nàìjíríà lẹ́nu gbogbo wọn jẹ́ náà Yahudi ni wọn Yahudi kan ò sí mẹ́ẹ̀mọ́ lónìí ẹ bá pè wọn Yahudi wọn yarí àwọn Nàìjíríà Nasara Christian gbogbo ará Nàìjíríà wọn ti di mùsùlùmí kìí gbẹ̀rún ọdún kìí 1000 years gbogbo ará Sudan àwọn ará Sudan kèfèrí abọ náà ni wọn abọgi bọ̀gbẹ̀ bọ́n náà làwọn ará Sudan àfẹ́sẹ̀ lóde Sudan lọ́pọ̀ sí Al-Qur'an ti palẹ̀ wọn mọ́ innal arda yarithuha ibadiya salihun ẹni rí wà ń bì kan kó ṣiṣẹ́ ń bì kan gbogbo ẹni búbi ọ̀padà parẹ́ ni mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni eré bá jókòó sí pé tó bá ti sẹ́ ń bẹ́ẹ̀ gbogbo èèyàn búbi ọ̀padà parẹ́ ẹni gbúrò wọn mọ́ wọ́n lè máa sagídí ń tilẹ̀ kí wọ́n máa wá wọn ń jà wọn ò ní gbà wọn àwọn lásìkò báwọn ará Nàìjíríà ti sagídí ará Sudan sagídí wọn parẹ́ ni tìbí ọ̀padà di àyè mọ́lẹ̀ yọ dá yìí dáadáa ìwọ bí tábà wà lọ́njọ́ di mọ́lẹ̀ lọ́njọ́ di dáadáa ẹnìkan ò gbà òdìsẹ́ Ọlọ́run lọ́wọ́ o ẹnìkan ò gbà kí ẹ sọ fún kò gbà àwọn ará Yahudi àwọn Nasara wọn ò gbà náà ni wọn ò sì sí mọ́ bí wọ́n tá ànábi jíṣẹ́ lẹ́nu káwá lẹ́nìkan ni ò gbà ní ọ̀wá jíṣẹ́ lọ́wọ́ wọn ò ní gbà náà ni gbogbo yẹn náà kí ọ gbà gbogbo yẹn gbàṣẹ́ Ọlọ́run ṣe ní lakinillahu yashhad bima anzala ilayka èyí tá a sọ kalẹ̀ fún ọ táwọn Yahudi làwọn ọgbà ń Ọlọ́run lòun gbà pé bó ti rí náà nu anzalahu bi ilmihi nígbà tó Ọlọ́run ó sọ kalẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ló fi sọ kalẹ̀ wal malaikatu yashhadun àwọn màláíkà jẹ́ nígbà tí ń sọ kalẹ̀ wa kafa billahi shahida yìí náà ti tó Ọlọ́run bá ti sànú bóyá kí ọ gbà ọ bóyá kọ́ èèyàn lè gbà wọ́n sì wá gbà ẹ̀ ń gbà fún ànábì bẹ́ẹ̀ ni. afa ti onílà ká ẹni wọn kàn bínú òun wọn dìtẹ̀ òun àbá dìtẹ̀ ọ̀tá wọn àdìtẹ̀ àbá bìnrin ọ̀tá wọn àbínú ṣé gbogbo ṣẹlá ni wọn dìtẹ̀ ṣé wọn ò dìtẹ̀ ànábì ni ṣé wọn ò bínú ẹ̀ ni ṣé wọn ò lé kó Mákà ni ṣé wọn ò nẹ́ ni ṣé wọn ò lẹ́ lóko ni. pé náà wọn ṣe fẹ́ẹ́ tí wọ́n ṣe dá wà kọ́ létí pé ó lè fúyẹ́ síta ànábì tọ́lá yìí ti fúyẹ́ innal ladhina kafaru wa saddu an sabilillah قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما إن الذين كفروا راwọn tí wọ́n gbà tí wọ́n ya kèfèrí kalẹ̀ tí wọ́n gbà fún Ànábì wọn wasaddu an sabilillah ọ̀tọ̀ la ìgbà ọ̀tọ̀ wa ni pé lẹ́yìn ìgbà tá a gbà tán a ní yọ̀ǹda rẹ̀ a máa di ọ lọ́wọ́ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni méjèèjì innal ladhina kafaru ráwọn tó ya kèfèrí tí wọ́n gbà wasaddu an sabilillah tí wọ́n tún wá ń gbé gidi náà tọ́lọ́hún
kọgbà ọ̀tọ̀ ìṣe lẹ́yìn ìgbà wọn tí wọ́n ń gbé gidi náà ọlọ́ni qad dallu dalalan ba'ida wọ́n ti ṣìnà ọ̀nà tí wọ́n sì ti jìnnà torí sẹ́ ẹbú méjì wọ́n ń ṣe innal ladina kafaru ẹ̀rọ àwọn tí wọ́n tún ṣe kèfèrí wa zalamu tí wọ́n tún wá ń ṣàbòsí fún Ànábì kèfèrí ni wọ́n tún wá hàn Ànábì lẹ́mà wọ́n hàn Ànábì lẹ́mà lam yakuni Allahu liyaghfira lahum ọlọ́run ní fèrè jìn wọn o ọlọ́run bá fi lè lo lá tuntun bá àwọn ò lè bá mọ́nu ọlọ́run ò fèrè jìn wọn ní ntúmọ̀ torí ti lamba wọlé tó fi lè mọ̀dọ́rí ntúmọ̀ má di ni tabani lam yahdur kọ̀wá lam yajlis kò jókòó ìwà tẹ́ ni má hadar má jalas lọ́lárúbáwá tọ́lọ́mọ ní lam yakuni Allahu liyaghfira lahum ọlọ́run ò fèrè jìn wọn nù àfèrè jìn wọn ò lè bá má wala liyahdiyahum tariqa ọlọ́run ò sì lè fi ọyọ̀ lè fi wọ́n mọ̀nà kankan illa tariqa jahannam àfọ̀nà jahannam ni ó tọ́ka wọn sí gbogbo èèyàn pátá ẹ lọ sí pẹ̀lẹ́ ẹgbẹ́ mi dáadáa ẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóbi jásí pé ní halkọ tèmi ń bí èmi máa ń bá yín sọ̀rọ̀ pé ẹ má máa jálù àwọn èèyàn ẹ sà àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmíì ọlá níyàn rí ń ṣiṣẹ́ rí bímọ rẹ ti ma ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jálù tẹ bá láti ṣe rẹ ẹ bá sọ̀rọ̀ ẹ ṣàlàyé fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ bá láti ṣe rẹ ẹ wá bá sọ̀rọ̀ ẹ ṣàlàyé fún pẹ̀lẹ́pẹ̀lẹ́. àfa súnà mí náà wà tọ́jú ẹni eré tí màá lè tó nǹkan ẹni gbogbo ẹ̀ lọ́bi súnà díẹ̀ bẹ́ẹ̀ ni ń padà sí di bídíà díẹ̀ kò yé ni ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gbẹ̀ntọ́ bá gbèsè dání tó ìgbésẹ̀ tó lọ́ba gbé dání wọn èyí jálù wọn èyí jálù wọn ń jakújà ẹgbọ́n innal ladina kafaru àwọn tó ṣe kèfèrí wa zalamu anfusahum tí wọ́n ń ṣàbòsí fúnra wọn wa zalamu tí wọ́n ń ṣàbòsí ìtumọ̀ ẹni pé tí wọ́n hàn nábì lè mọ̀ lam yakuni Allahu liyaghfira lahum ọlọ́run ní forí jìn wọn o gbẹ̀ntì bá hẹni tí ń jíṣẹ́ ọlọ́run lè mọ̀ kò lè rà fèrè jìn gbẹ̀ntì bá hẹni tí ń jíṣẹ́ ọlọ́run lè mọ̀ àfèrè jìn ò lè lépa bá wala liyahdiyahum sabila ọlọ́run ò sì ní fi wọ́n tariqa ọlọ́run ò sì ní fi wọ́n mọ̀nà illa tariqa jahannam ọ̀nà àjẹ́nà yóò tọ́ka fún wọn ẹ máa lọ jahannam ọ̀nà jahannam yóò tọ́ka fún wọn. khalidina fiha abada ibẹ̀ wọn ma bẹ̀ lọ kani kisi dhalika ala Allah wa kadhalika ala Allah yasira kọ́lá wo kínyà bọ́ ná ọ̀rọ̀ nù fún púpọ̀ tó ń tọrọ nù jù fọlọ́n ni kò fìyàn sínú ná ọlọ́mọdé àwọ̀ ná yá ayú an-nas ẹ̀yin èèyàn ọlọ́run ò pé mú mi nínú kan bẹ̀ wọn ọgbà èèyàn ní ọ qad ja'akumur rasul Muhammad wá dé wá báyìí bil haqq òdodo ló mú wá min rabbikum ọ̀dọ̀ báyìí ló sì ti mú wá fa aminu khayran lakum kẹ́ ẹ gbà fún ló dáa fún yín o ẹ̀yin èèyàn kẹ́ ẹ gbà fún ànábì ló dáa fún yín wa in takfuru tẹ́ ẹ bá fi lè yẹ ànàmọ́ lọ́wọ́ tẹ́ ẹ gbà tẹ́ ẹ ṣe kúfùrù pẹ̀lú tó mú wá fa inna lillahi ma fi samawati wal ard bẹ́yìn ọgbà gbogbo ń tẹ́ ń bẹ́ ń sámà ọgbà bẹ́yìn ọgbà gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ọgbà ọlọ́run kàṣà fẹ́ràn wa ọlọ́run fẹ́ràn wa sámà láti ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó fi parí sí màláíkà ọlọ́run ló wà gbogbo ẹ̀ màláíkà ọlọ́run ló wà gbogbo sámà màláíkà ọlọ́run láti fi sámà ti bẹ̀rẹ̀ sámà àkọ́kọ́ tó fi di sámà keje kò sí ẹ̀dá mi bẹ lẹ́yìn màláíkà àfàwọn ànábì ọlọ́run tí wọ́n gbé lókè àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n gbé lókè àwọn ànábì ọlọ́run nìkan kọ́ wà lókè àwọn ẹni rẹ̀ mi wà lókè o wọn ò sí lérí ilẹ̀ rárá wọ́n wà lókè àwọn èyí ń lọ wà ní sámà gbogbo àwọn èyí ń pátá ní sílọ̀n àwọn èèyàn rí bẹ́ẹ̀ dá gbogbo ilẹ̀ sọ́nà mẹ́ta omi lókòdá méjì bí èèyàn ń gbé lókòdá kan bí èèyàn ń gbé òun náà èyí ọjẹ́ gbó bẹ̀ ọ̀pọ̀ ju bí tó gbé pẹ̀ lọ igbó táyì rí lò nísìn ọ̀pọ̀ ju bí tó gbé pẹ̀ lọ ẹnu bá ti mọ náà nù àjù bẹ́ẹ̀ lọ ọlọ́run sì tún wá rí tiwa rò nínú tó kéré tí ọ̀yọ́ rírò láwà nínú tó kéré tí ọ̀yọ́ kọ́lọ́wọ́ rírò láwà sánmà kan ju gbogbo rẹ̀ lọ àwa pè ní méje màláíkà kún gbogbo ẹ̀jẹ̀ ń sin lọ́hùn eré ilẹ̀ làwa wà
bá a dálẹ̀ sọ́nà mẹ́ta omi kó da méjì èèyàn kó da kan inú da kan tí èèyàn kó igbó tó mú bẹ́ẹ̀ igbó kan fẹ́ pọ̀ ju bí èèyàn ń gbé lọ níjàsí pa kéré púpọ̀ lérí ilẹ̀ ọlọ́run tó wá rí tiwa rò ní wá ń pété ẹ bá lọ́wọ́ gbà yọ̀ da fún yín fa'aminu khairan lakum kẹ́ ní mẹ́ni pẹ̀lú èmi ọlọ́run òun lóore yín wa in takfuru tẹ́bà fi lẹ́sẹ̀ kẹfẹ́ rí fa inna lillahi ma fi samawat gbogbo tí ń bẹ ń sánmà lẹ́yìn yín tí ń bẹ lẹ́yìn yín òun ọlọ́run lòun ní wa kana Allahu aliman hakima onímọ̀ ọlọ́run ọ̀jọ̀gbọ́n ni ọlọ́mọdé àti kẹfẹ́ rí ọlọ́mọdé àti kẹfẹ́ rí. níjọ́ mẹ́jọ bí táà ti pété wúyẹ́ ahlal kitabi la taghlu fi dinikum ẹ̀yin tá a fún tẹ́ra la taghlu ẹ má ṣe gùlúwù ẹ má ṣàṣejù fi dinikum nínú ẹ̀sìn yín kọ́nfẹ́rẹ́nsì tọdún yìí gẹ́gẹ́ tẹ́lẹ̀ ìdí mo fẹ́ tààgì ẹ̀ sí ni pé al-guluwu fi din àṣejù nínú ẹ̀sìn ṣe ibi àyàtà wa dé yìí bóyá yín padà dúró ìdúró yẹn ó lè gbà mí lóṣù méjì mo fẹ́ yanjú kí ni ń jàṣejù gan nínú ẹ̀sìn a ti sọ àṣejù nínú ẹ̀sìn nínú ìtìkáàfù ti dùn orin àbí dùn òrùn bí ọdún mẹ́rin àbárùn sẹ́yìn ọ̀rọ̀ kan tí mo ránu pé tala láṣẹ jù tala láṣẹ ètò tala wà láàrin inú ẹ̀sìn Islam yẹ wo àwọn aláṣẹjù wà láàrin wa àwọn aláṣẹ tó wà láàrin wa àwọn tó wà balance tó wà láàrin wa ó yẹ ká yanjú ẹ̀ kéèyàn mọ position tí òun wà tọ́lọ́lọ́wọ́ ọ̀fàṣẹ jù gbogbo nǹkan tó wà láṣẹ jù Ọlọ́run nígbà àwọn sàbẹ tó ṣàṣejù ànábì wọnù wọn pé ẹ má ṣàṣejù mọ́ àti ètò sì ní Ọlọ́run ò tún ní yọ́nú sí àti ètò Ọlọ́run ò ní yọ́nú sí èyí ó dùn mọ́lọ́n jù lèyí tó wà láàrin tó balance tó bá di jẹ́ mẹ́jọ inshallah bidnillah padà aago mẹ́jọ ọ̀bọ̀ àbí nǹkan àbí 25 to 9 ni mo bẹ̀rẹ̀ lẹ́nìí 25 minutes to 9 bá di jẹ́ mẹ́jọ 8:30 ní bẹ̀rẹ̀ alukọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀ tètè dé. La taghlu fi dinikum ẹ má ṣàṣejù nú ẹ̀sìn yín ó yẹ ká ṣàlàyé tí ń jàṣejù nú ẹ̀sìn torí nísìn ẹlòmínà ń pa wà náà láṣejù abẹ́bọ́ ọ̀làṣejù yín ti pọ̀ jù àwọn akánáàtì tó ń gbọ́ láṣẹ ètò wọn lákìdá tí yín ò kún tó àkìdá yín ń jò wọ́n ti lóṣùn àti àfi ń wọ àkìdá ẹnì kọ̀ọ̀kan àti pàṣẹ́ntéèjì tí wọ́n fún un ọlọ́run làwọn bẹ̀ àárín lèyàn máa wà àárín lèyàn wà ẹ̀sìn Islam ẹ̀sìn tó wà láàrin ni Islam ọ̀fàṣejù kò sì fẹ́ kí ni wọ́n ń jáse jù nú ẹ̀sìn àyànjú ẹ̀ kí ni wọ́n ń jáse ètò àyànjú ẹ̀ èwo ni wọ́n ń já àárín àmọ́ yóò gbà wá tó sùn kan yóò gbà wá tó sùn kan ó kéré jù yóò gbà wá ní halkọ mẹ́rin adẹ gbọ́dọ̀ yanjú ẹ̀ kí kálukú lè mọ pòsíṣàn ibi tá a bá kù sí ká lè tún ṣe ibi a bá ń ṣàṣejù ká lè padà bí tí ọba ti tó ká fi kún ká lè balance sí àárín. ya ahlal kitab gbogbo ẹ̀yin tí a fún tẹ́ra pátá àwọn tọ́lọ̀ ń bá mi bí alùkìtà bí mẹ́ nasara ni ọlọ́ni la taghlu fi dinikum ẹ má ṣàṣejù nú ẹ̀sìn yín mọ́ wala taqulu ala Allahi illa al-haqqa ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan kan sọ́lọ̀ àfi tí ó jẹ́ òdodo innamal masihu Isa ibnu Maryama rasulullah ẹ̀rí Isa ọmọ Maryama òjíṣẹ́ Ọlọ́run ni wa kalimatuhu àṣẹ Ọlọ́run ni kún fayakun Ọlọ́run ni alqaha ila Maryam tí ìbìnrin sọpọ́lọ̀ ní sọ fún ọ pé kó lóyún tí Maryam sì lóyún rẹ̀ kan náà wa ruhun min àṣẹ àtọ̀dọ̀ Ọlọ́run ní Maryam ní Isa fa aminu billahi wa rusulihi ẹ lọ gbọ́lọ́ngbọ́ gbogbo òjíṣẹ́ sì ní kẹ́ gbàgbọ́ wala taqulu thalathatun intahu ẹ má pè Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mọ́ lọ́ba tán ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má pè mẹ́ta lọ́lọ́run mọ́ Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mọ́ mẹ́ta àwọn náà ni Ọlọ́run ní kí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kẹ́lẹ́ mọ̀ pé wọ́n ti ń sọ bọ̀ tipẹ́
ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ òun lọ́jà dínú Al-Qur'ani wọ́n ti ń sọ ti pẹ́ kánábì tó dé wọ́n ti ń sọ ọlọ́run ni a máa wí bẹ́ẹ̀ mọ́. innama Allahu ilahun wahidun ọba Allah ẹ̀yọ̀kan ni subhanahu an yakuna lahu waladun ọmọ kọjá kọlọ́mọ ọmọ bíbí àbùkù ní fọlọ́hún ọmọ bíbí ẹ̀sọ́ ní fáwa ọmọ bíbí àbùkù ní fọlọ́hún ọlọ́run má kọjá ọmọ lahu ma fi samawati wa ma fil ard gbogbo tí ń bẹ ń sámà pátá tí ń bẹ ńlẹ̀ pátá ọlọ́run nìkan ló ní gbogbo ẹ̀ ọkọjá káwá lọ́mọ nìkan ní tiẹ̀ láàrin gbogbo nǹkan wí Ìsá nìkan kéré ní tiẹ̀ gbogbo tí ń bẹ ń sámà ilẹ̀ pátá òun nìkan ló ní gbogbo ẹ̀ wa kafa billahi wakila ọlọ́run ọba bá àlekè ọlá ló sì farati ìyẹn farati nǹkan mi lẹ́yìn ọlọ́run. ya ayyuhan nas mo pè yẹn yẹn qad ja'akum burhanun min rabbikum ìmọ̀nà ti dé látọ̀dọ̀ ọlọ́run fún yín. wa anzalna ilaykum nuran mubina àti sọ alukur'ani kalẹ̀ fún yín kó jẹ́ mọ̀nà tó kílíà. fa amma alladhina amanu billah ẹ̀rẹ́ ń tọ́ba ní mání bẹ̀rẹ̀ ọlọ́run nù yín wa atasamu bihi tó sì di okùn mọ́ tó dìrọ̀ mọ́ okùn ọlọ́run tí ọ̀já ń bẹ̀ fasa yudkhiluhum fi rahmatin minhu wa fadlin alijanna ni ó padà dé sí àtọ́lá ọlọ́run wa yahdihim ilayhi siratan mustaqima. mo ti fáyà kan mo fẹ́ dúró síbẹ̀ náà ni àyà méjì ni. ọ̀dà mo fẹ́ dúró síbẹ̀ ni wọ́n bí wọ́n fẹ́ dúró sí ni wa yahdihim ilayhi siratan mustaqima ọlọ́run ti padà fi hàn tó dédé ẹja dúró síbẹ̀ àyè tí tafsiri rẹ̀ àkàtú ni a padà sí lan yastaknifa al-masihu an yakuna abdan lillah a padà síbẹ̀ inshallah ibi tá a ti gbé níjọ́ mẹ́jọ la tagilu fi dinikum ẹ̀ mẹ́sàsì jùnú ẹ̀sìn náà. صلى الله على سيدنا محمد وعلى آله وصحابه سلم تسليما. تلو نبيري àkọ́jọ́ ìdí ni wípé nínú ìjẹ́lẹ̀ Islam ẹ̀wọ́ lẹ́tọ̀ọ́ síjọba ti kí ọmọ àgbàdo ní mọ́ṣáláṣí nínú wa sàtúnyẹ gbẹdẹ máa mi ìdílé láti kí ìjọba náà bá tó wọlé láti kí ìbára wọn yẹn ìgbà tó bó bá ti bẹ́ẹ̀ ètò wà bàbá àlàyé ẹ̀kọ́ yẹn tó bá lẹ́yìn pé bá tó lè wà bẹ́ẹ̀ adúgbò náà ìwé ẹlẹ́kejì nípa ti ọ̀rọ̀ tó kéré tó gbé náà bá wọlé bá wípé náà tí ò ní ìdájọ́ tó ní ìyàwó ìjọba kí ẹjọ́ yà wọlé àti ẹjọ́ jẹ́ ìdènà ìṣòwò wọn gbà wọn ọ̀rọ̀ kan tó dájú pé àbáyọ ń sọ̀rọ̀ àwọn tó ti kọjá tí ayélujára tó tẹ̀síwájú pé wọ́n máa jẹ̀yẹ ọlọ́run gẹ́gẹ́ bí bàbá àlẹ́bìjọ yìí adéṣinláṣọ ọ̀sẹ̀lá tí kò sí ní Islam. bákan náà àbújọ́ ìdí ẹ̀fọ́ bàbá àlẹ́bì ọ̀rẹ́dàdà ọ̀sẹ̀lá bákan náà bàbá àlẹ́bì gbọdọ̀ àbílà àti ìyá ẹ̀. tó abáyọ tẹ̀lé sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó àwọn dàpàdà pé kò ní bẹ́ẹ̀ ní àwọn ọ̀rọ̀ yẹn kókò nílẹ̀ pé báyà ti máa gbà pé àwọn ẹ̀ma wọn pé irú àwọn ẹgbẹ́ a máa kọ́ àkàwọn sọ̀kò àwọn tẹ́ pé ìdáàbò baláyé ló máa kàwọn sí tàbí ipò àwọn gbàdáyà àwọn ẹ̀ma wọn náà sẹ́yìn ìgbìmọ̀ náà máa wọ náà sẹ́wìrì náà máa wọ náà tó fáwọn ẹ̀kọ̀kọ̀ sí ipò kan náà wọ́n fẹ́ tó máa mọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ àbá ẹgbẹ́kẹ́ tó dé abẹ́ ẹ̀kọ́ ni àbá àti yanjú ọ̀rọ̀ nǹkan tó dé a ti ṣàlàyé pé àwọn kan jẹ́ alul fatra àwọn tí wọn bá ànábì ọba wọn mọ wá ní wọn pín sí méjì àkọ́kọ́ kò bá ànábì ṣùgbọ́n gbá rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ ẹsẹ̀ ànábì mọ́ káwọn ànábì káwọn ìṣòro ìkọjẹ́ ni wí o mọ wá Musa mọ́nù Fárìsì mo fi ṣàpèjúwe pé kọba anabi Isa alayhi salatu anabi Isa ti lọ ó lé ní 500 years kí ọ̀sán sàtúnú bá di sí ó tó dé ó sì gbọ́ tí wọ́n ń sin lọ́hùn nílànà Isa ó sì tẹ̀lé wọn
tó bá fi kú sérí èrí dáadáa ló kú sí. àwọn kan bá tó yẹ pé ní àtànẹ́bí o àti rẹ̀lẹ̀rẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ o wọ́n gbọ́n gangan. Abu Talibi ọba sí àbí ọba sẹ́ baba Ibrahim ọba sí àbí ọba sẹ́ Abdul Muttalib bá àbí ọba kọba Abdul Muttalib ọba sẹ́ Abu Talib lọ́ba Abdul Muttalib baba Abu Talib lọ́ba Abu Talib lọ́tọ̀ ànábì Abdul Muttalib ọba sẹ́ abagba tó náà bí Abu Talib tó bí Abdullahi tó bí Abulabi tó bá Abu Jali kọba sẹ́ oníjà Abdul Muttalib Abu Talib lọ́ba sẹ́ wọ́n ìgbà náà bìrì tábìlì Abu Talib ti kú wọ́n tọ́ bá sẹ́ yẹn wọ́n jìyà wọ́n jẹ ìyà níjọ́ tá Abu Talib fẹ́ kó ànábì nsọ́kọ́ níbi kó tiẹ̀ gbà ó lóun ọ̀gbà àwọn Abulabi wà mẹ́ Abu Jali wọ́n ní kíni ya Abu Talib àtọ́síba ọ̀sọ́ fẹ́ sọ pé òsín tàn sí mọ́ni àbíbò wà wà dasẹ́rú yìí tó ń kú lọ ó sì ní ara wọn ò dasẹ́rú wọn ní mọ́bọ̀ ó sì lọ́wọ́ gbà ànábì sì sọkún wọn ní mọ́ sọkún mọ́ wọn gbà náà ni ànábì ní bàbá kí n mo ní ẹ wí bẹ́ẹ̀ yóò jẹ́ sọ pé ṣé n tó ń wí ṣé oníkì ń wí bílẹ̀ lálá o tó bá ti wí ó ti wí nánu kò ti wí ó ní mọ́tàn mi ó ní mọ́tàn mi èmi náà ti gbọ́n jù bá ń lọ tọ́ yóò jìyà nígbà tá a níbi wá ń sunkún ń bẹ́ẹ̀ náà àti tọ́lá láàfíà pé wọ́n ó fi síbi dọ̀dọ̀ mìíràn náà ibi rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ náà ni wọ́n fi sí kọ́dà àwọn èèyàn máa wò pé wà nù náà báyìí yóò sì máa gbádùn bí Abu Talib ó ti rí nu Abdullahi Aba Ibrahim alayhi salatu wa salam àwọn wọ̀ náà àdìsọ àdìsọ ni àfa àdìsọ látọdún márùn-ún lùkà àrùn àdìsọ gbàdá túbákàrà débi wàlà tus'al an asahabil jahim ntọ́sọ ayé àwọn kalẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ nánu tarakùnrin kan wá bá ní Muhammad tó ní bàbá mi ń kọ́ anabi ní sọ ti kú àbáwá láàyè ó ló ti kú anabi ní ọ̀sẹ̀ ìdàbẹ̀ ẹ̀sẹ̀ anabi ní abáàlẹ̀ ń bẹ nù náà ọwọ́ apẹ̀yìn dá wọn lọ ojú rẹ̀ wá kú kí wàá bá tòun iná àwọn wù anabi wáyé pé òun anabi wá ní wá àbí wà abuka fi náà bàbá àti mi wọ́n jẹ́ wà ń bẹ̀ ni sẹ́báyà ń bẹ náà Al-Qur'ani ma kana istighfaru Ibrahima li abihi illa maw'idatin wa'ada àbí kò sí mbẹ̀ ni ẹ̀yin ọ̀ka kí wọ́n lè jiyàn sí mbẹ̀ tábà kaba ń wíjẹ sálùkọ́ alẹ́ dá lónìí àbáfà ti wíjẹ ọ̀rọ̀ tàfà ò ní túmọ̀ ntọ́lọ̀ ń sọ ló ní túmọ̀ ọ̀rọ̀ tàfà ní túmọ̀ ntàdìjà náà fi sọ ló ní túmọ̀ èmi náà gbọ́ kẹ́sẹ̀ tí ọ̀hún mọ́ màá fà tó sọ njẹ́ ọmọ ìwé náà ní wí òun kò sí ní táṣe sí kí àwọn wàhálà yín Ọlọ́run sọ̀rọ̀ òun sọ tiẹ̀ ẹ̀sẹ̀ akọ́ra yín sí wàhálà Ànábì ń sọ̀rọ̀ òun fúnra ń sọ tiẹ̀ ṣé wo tí wọ́n wí ọmọ ìwá ṣebí kan wí ní èmi náà gbọ́ sọ ọmọ ìdíkan wa kọ́lẹ́rì náà ẹ̀yìn kọ́lẹ́rì kí alẹ́ bí ẹ máa mà wọn tẹ́sẹ̀ rí ẹ má ní problem ẹ dákun problem lè tẹ́ níyì àrùn bẹ́ẹ̀ ni o yín sọ àrùn yẹn fún yín gbogbo yín làrùn yẹn ń dààmú gbogbo yín dẹ̀ ń gbọ́ mi làrùn yẹn ń dààmú yín sẹ́ẹ̀rí tí a máa ń sọ̀rọ̀ nù fíkìú nù fíkìú wọ́n máa sọ pé wa kalamuhu la yu'tabar tí a bá sọ bẹ́ẹ̀ yẹn ò ní bójú wo bẹ́ẹ̀ mánà pẹ́ni tó sọ̀rọ̀ yọ̀rọ̀ rẹ̀ ò ní ìdí ká wo bẹ́ẹ̀ torí kò ní àlíyà kò ní tó fẹ́ gbé sọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu ẹ̀ kò sí. èèyàn tí ó sọ̀rọ̀ tó léyàn sọ̀rọ̀ yóò já àfa tó yanjú tá a mọ̀ láàfa súnẹ̀ láàfẹ́sì gidi tó bá sọ̀rọ̀ tó bá lóye àgbẹ̀ àfa kan sọ báyìí ẹni tó sọ ohun tó sọ ẹni tẹ́ bá fi léèrè náà fún o pé ọ̀rọ̀ yìí pẹ̀lú ẹni tó sọ yìí bóyá mi ní ti kéwú débẹ̀ ó yẹ kí n tó wá di ṣe gan kí n tó wá kí n tó dáhùn àmọ́ ẹni tí ń dá wá kà fáwọn èèyàn tí ń sọ̀tọ̀ látù ẹni tẹ́ sọ yìí mọ̀ mọ́ dáadáa ní ma lu bàndírì gan kílẹ̀tì kan ló ṣe léde táwọn yìí
èmi ò yá sí torí mo ní pé kèsè ń tọ́ yẹ kọ́ sọ ibi ọ̀rọ̀ tí yóò ní sàkíyèsí ẹ̀ náà káwọ́ pé ẹ̀yẹn sọ̀rọ̀ wa ṣẹ́yẹ ti kọ̀ mọ́ àyà wa kọ̀ má dìtì wa kọ̀ mú gangan wa ní kàn bínú kan sọ̀rọ̀ náà ni títí pa àwọn tó wú bẹ́ẹ̀ náà ọmọ náà làwọn náà lẹ́nu rẹ̀ kó kúrò àbá nàbí ọwọ́ náà lẹ́nu rẹ̀ kó níyà nàbí ọwọ́ náà ṣé lọ́rọ̀ kẹyọkọjọrọ̀ ní àbá ń gbọ́ ẹ̀yọ́ ọgbọ́n ní bàbá nàbí bàbá Ibrahim nígbàlú Kùránì sọ bí àdìsí sọ kí wọ́n wà là àwọn tó sọ yẹn ẹsẹ̀ ń tẹ́yìn ó bójú wọn lẹ́yìn torí wọn èso ní mímọ̀ wọn ní àlíyà wọn ní tẹ́lẹ̀ fi sọ̀rọ̀ wọn kàn sọ lábẹ́ bínú lábẹ́ lára lábẹ́ jẹgbọn lábẹ́ wàhálà lábẹ́ pàdásí wàhálà náà ni kéde kí wọ́n sọ̀rọ̀ nínú mọ̀kátà sọ pé onímọ̀ sọ̀rọ̀ ọ mẹ́rin wá tá a máa gbé ẹ̀rí yẹn ẹsẹ̀ rí gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ kí problem tẹ ní ẹ bá ti rà àfà yàfà lẹ́lẹ̀ ń bí gbogbo wọn ẹ̀mẹ́ ń tó jáfa tẹ̀ ń tí ọ̀ jáfa tó máa ń pè ìmọ̀ mọ́sálásí wa sáfà ni ìyẹn tí ó gbé ẹ dàrú tọkàn lọ di ìmọ̀mù lójijì. kódó ni táwa ń sọ pé àfa ó níye gan lẹ́kọ̀ọ́ kó táwa yàrá tá a pè láàfa níye wọ́n ṣe fọwọ́ kàkà fọwọ́ méjì. yàrá kóra yín sí wàhálà tí ó sílẹ̀ pé àfa kan sọ pé ẹni àfa kan tó wá sọ pé àfa wo sáfà ni so ọ̀rọ̀ tí ó bá ti dìbò yẹn jà sí irú wọn kéèyàn máa yà sí irú wọn distraction ni wọn kàn bọ kọ́lá kọ́ yẹ kẹ́ máa gbọ́ kẹ́sẹ́ ti wọn kọ́lá kọ́ yẹ kẹ́ máa wo sí di wọn torí wọn dáadáa arúgbó yín la ó kò ní sọ àlàsẹ́ ẹ̀sìn rí ní Imam Shatibi ó ní innal khilafa yuhinu thiqa wa yuqabbih jata al-istihsan ìkan information kan ti wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni kaba fi lè jálu information yẹn gbà o yóò dọ̀kan yín rú ni straight ojú rẹ̀ dẹ̀ ti fi wọ́n tó wà lọ́dọ̀ yín o ẹ fojú mi wò àbí bẹ́ẹ̀ ni kaba sọ fún yín pé ọ̀dà ẹ máa tẹ̀lé àwọn ọ̀run gbọ̀ngàn kí ẹ máa kásòkò tó ké nígbà wo ayé bá tẹ̀yìn ẹ máa bí ọ̀rọ̀ yín kù sí tọ́wọ́ ayé bá tẹ̀yìn àwọn àjẹ́ bá tẹ̀yìn sẹ́wọ̀n mọ̀ kọ́wọ́ ti tẹ̀ ọ́ nù ó dira mọ́ sọ́wọ́n ó ní dira àbí ọwọ́ ayé tẹ̀ ọ́ nù tó ti sọ̀rọ̀ yẹn fún yẹn ó lè wọ́n kúta ní sọ níjẹ́ tó lọ́n bá má dẹ́wò dé ọ̀ràn tilẹ̀ kan náà ẹ̀kan náà kọ́ lọ́rẹ́ kọ́ nẹ́ẹ̀tì tó sọ pé wọ́n sì ti wí fún mi ẹ̀jẹ̀ kẹ́hìn lóòrùn sọ̀rọ̀ ara rẹ̀ lẹ́ẹ̀kan náà pé kọ́mọ jásí pé problem ló ń dé yìí kí n wá solution yóò tún máa sọ fún wa pé àwọn tẹ́ ń tẹ̀lé mọ́ bí ẹ ti yanjú ara wọn ọkùnrin ló tún kọ́ ẹ ti pé wọ́n ti sọ pé wọ́n yanjú ara tiwọn náà òun ò ní jẹ́wọ́ fún wa dáadáa ara rẹ̀ ó ti bàjẹ́ ọ̀rọ̀ tó sọ tó gbọ́n ó ti fi bá dáadáa ara rẹ̀ jẹ́ ọ̀rọ̀ òun lè má ṣiṣẹ́ bọ̀rọ̀ ní ọjọ́ bàjẹ́ yọ bàjẹ́ kalẹ̀ ni tó fi jásí pé àwọn àfẹ́sìn láwọn àfa sálàfù sọ́ọ̀lẹ̀ wọn yìí fẹ́ kéèyàn gbọ́rọ̀ bídíà rárá torí tó ń súnà bá ṣiṣẹ́ ọdún mẹ́wàá ó ń bídíà lè balẹ̀ láàrin wákàtí kan tó bá bẹ̀rẹ̀ wọ́nàwọ́nà tí wọ́n máa sọ ogun ẹ̀ tí ò ní jọra wọn yóò dà nǹkan rúra ẹni tó ti dó dédé tó fi jásí pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yẹn yóò máa da ìmọ̀ nìyín rú àwọn wà sí wọ́n máa dà kí da yín rú máa dá wàhálà lẹ̀ sí yín lẹ́mìí ṣètánì ọdẹ máa kún lọ́wọ́ so ẹ má máa sọ pé wọ́n yẹn ọlọ́run kọ́ ṣàánú pẹ̀lú wọn ni o wọ́n kàn ń ṣe wọ́n kàn ń da láyé irú wọn ń ṣe gbogbo ẹni ṣe ń dẹ́sẹ̀ irú báwọn yẹn lọ́wọ́ mo ti sọ fún yín rí ti sọ rí mo ní ọkùnrin kan sọ fún mi pé ọmọ akéwù mi ni o wọ́n kọ́ ń kéwù rí wọn náà jọ wá dún jálàbí ńlá ọwọ́ ní mi ń basẹ́ jẹ́ fáwọn báwọn ti fẹ́mi ti ń basẹ́ àwọn jẹ́ àwọn náà ti ń ba tèmi náà jẹ́ àmọ́ olóò lè ba tèmi jẹ́ olóhùn bá jẹ́ o ẹni mọ̀ ni ó ní abájẹ́ fẹ́ sáwọn yẹn mọ̀ pé ṣé kí wọ́n ní ogun ọ̀dà ṣé wọ́n ní ogun ọ̀dà olóhùn ní kíni wọ́n ń dé bí òun ni wọ́n ń dé bí mo ní bọ́ wá wí ẹ̀kọ́ ní kíni òun ó pè yín títí náà ó pè sí kíkọ́ ní salamu aleykum sheikh èmi náà ní pé aleykum salam ẹkú ní ijó ní olómi ló pé hó
ó ní ìjọ ni ò ní yé mi ó sì dáhùn ó ní tó fẹ́ píkì ló ti píkì wọ́n kàkà ó ní ọ̀rẹ́ tó ṣáà láàtúmọ̀ ríra lẹ́nu sọ pé yẹ sáà ríra nǹkan kan tọ̀ ó náà wọ́n kàn ní sọ́tàn ọ̀sán ń gbọ́ wọ́n ń débí. ọ̀tá àbí ọ̀tán sẹ́ni yẹn wọ́n dà kídà wọn láàmì ọ̀dà lọ́wọ́ wọ́n kó sí wàhálà mi ò kó sí wàhálà tí kó sí wàhálà ẹni wọ́n pè mí máa ti mọ dáhùn lójú ẹ̀ ẹni tí ń sìn wí nísìnyí àfa yìí mà ó débi náà ń jò ní abẹ́ ẹ̀kọ́ ni ọwọ́ bí ń jò ní tọ́lá àwọn aládùúgbò rẹ̀ dìde sí pé òun kọ́sà àwọn fẹ́ mọ́ wọn wá sí skul ó lóun mọ̀ mí wọ́n wá ní kó lídìí àwọn wákọ́ bá wọn tọrọ dísíkáǹtì ó sì wá sọ́fíìsì mi àfa yìí náà wà ń bẹ́ẹ̀ ìwé náà wà ń bẹ́ẹ̀ ó sì ní táwọn bá nípa àwọn àgbà dísíkáǹtì ní nǹkan kan tó ẹ̀yin sukú ẹ̀ fún wọn wọn mọ̀ rí mọ́kọ́ ń kéwúrí ẹ̀ fún dísíkáǹtì ọlọ́run lọ́mọ bí tó sọ̀rọ̀ mi dé kó tó mú wọn wá ọlọ́run tó mọ̀ tẹ́ mọ̀ tọ́lọ́ ń pa mi tí ọmọ bẹ̀mí jẹ́ torí jẹ́ làbí níṣẹ́ díẹ̀ ìṣó ló fi jẹ́ pé ìmọ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yọ ọmọ bàkídà jẹ́ yọ ọmọ bá ìmọ̀ nìjẹ́ àbá kanjọ ní àgbà àfà nílé kò yìí ní dákọ̀ àwọn àbá súná jọ ní onílágbájá ìmọ̀ àtúgbọ̀lọ́ àpẹẹrẹ ọ̀tàkùrú búsú àwọn tó jòkó wájú rẹ̀ wọn ò lé sí 2000 yẹn mo sọ pé ẹ má dá wọn lóhùn lágbájá mu hàn túbọ̀ lọ́ta gbogbo sùn àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ òun ló gbé bẹ́ẹ̀ ni ọlọ́jẹ́ mi yógùn ìnìlẹ̀ àkàtẹ́gbè ó bò nǹkan báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ọlọ́jẹ́ mi yógùn ṣé wọn ti fẹ̀mí àwọn ìyàjẹ́ sáfà yẹn. wọ́n ti mọ̀ ṣe ọ̀rọ̀ ń 80% ẹ̀ lè mọ̀ níbẹ̀ ọ̀nà lọ́mọ gáíbù àmọ́ wọ́n mọ̀ bẹ̀mí yẹn jẹ́ torí àwọn tí ó rí àwọn tó fẹ́ sọ ní ilé bẹ̀mí àwọn yẹn jẹ́ torí pé innal khilafa kí wọ́n sọ tí wọ́n sọ yóò inú síkọ̀ àwọn èèyàn ní bìlífù àwọn afáyẹn mọ́ wọ́n yìí kọ́ yíyáta ní stẹ̀sán iṣẹ́ ẹni tí wọ́n gbé lọ́wọ́ wọn ní lè ṣe mọ́ wọ́n bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ẹ wá ń gbọ́ wá sí irú wọn kílẹ̀ ń gbọ́ mbẹ́ kílẹ̀ ń gbọ́ lára wá sí bídíà kílẹ̀ ń gbọ́ mbẹ́ fún bídíà kílẹ̀ ń gbọ́ bí wá sí rẹ̀ tí bídíà rẹ̀ hàn kílẹ̀ fẹ́ gbọ́ bí wá sí rẹ̀ ju pé yọ bàtọ́ wà lára yín jẹ lọ ọba bàjẹ́ tẹ́ wà kó síbi kẹ́ máa béèrè béèrè ẹ bá ti di kan mọ́ ẹ mójú kó ẹ bá ti gbọ́rọ̀ àfàsùn ẹ mójú kó ni gbẹni tí bídíà rẹ bá hàn tó tajú sasa àbí tí ń sẹ bọ ẹ má wulẹ̀ gbọ́rọ̀ rẹ ẹ nídìí ẹ kò sí dáàbì ṣe yọ kàn bá ń tọ́ wà ní ó sì ti palẹ̀ mọ́dé yín gbogbo palẹ̀ mọ́ ló ti ṣe ẹnìkan ti sọ fún mi rí irọ́ ní ti ń pa ní dákọ̀ àfàsùn àgbà lẹ́kọ̀ọ́ ilé àfàsùn lẹ́kọ̀ọ́ yìí ọlọ́dọ̀ òun ní tí wọ́n ń gbaná kàbí ọlọ́dọ̀ òun ní ti ń gbaná kàbí mo kàn á wò pé à wa ni nakali wọn kó wọn dàbí tiẹ̀ bí o bá ní nakali wọn yẹ ká mọ̀ wọ jùlọ tí o bá ní nakali wọn yẹ ká mọ̀ wọ jùlọ ìyẹn tó ṣe pé ń sáyẹsùn yín ka tíra yín ṣe gbogbo yín ṣe dáadáa ṣe ọ̀rọ̀ ọmọ fúyẹ́ ni wọlé sọ yín ká sóògùn ló ṣe tó fi dé yẹn sóògùn náà ní ṣe kí ẹgbẹ́ ògùn ní ilé ìfẹ́ ló yẹ ká tí wọ́n gbúdọ̀ àwọn tí wọ́n máa jẹ́ yẹn sẹ́ni bá ṣe mẹ́díkù dọ́kítọ̀ wọ́n máa dáadáa yọ̀dọ̀ gándí ẹ̀ bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yọ̀dọ̀ gandhi ẹ̀ wọ́n mọ̀ dáadáa bẹ́ẹ̀ máa mẹkáníìkì sí wọ́n máa dá mọ́tò jọ fún wọ́n mọ̀ dáadáa bẹ́ẹ̀ máa lékun wọ́n máa pè káàkiri wọ́n mọ̀ dáadáa bẹ́ẹ̀ máa wàdá ṣe tọ́ máa wàdá ṣe wọ́n máa pè wọ́n máa ṣe mc káàkiri tọ́ máa ṣe dáadáa àbí o ti rí kàn ní ẹ̀hìn kí àwọn wàhálà ẹni tọ́lọ́ ti sànú nínú àfa sunna dáa sọ pé lọ́rẹ̀ ń dín gba nákàlí wọ́n ní nákàlí wọn a máa sà fúnra rẹ̀ ọkàn fẹ́ fi bàfà ń jẹ́ náà ni kò sí gàmí ẹ padà ní kó wọn àtàfà àwọn wò lásìkò rárá àbí wọ́n ti jàrí yọ máa fi bà ní sáwọn tí wọ́n ń ṣe yìí ni ó ṣe wá sí re ní wàá gbọ́ wá sí wọn mọ́tẹ́ bá pàfà kan wíwá ìtàlá fà bóló ti já fà kí lọ sọ́dà ẹ̀kọ́ wo lọ́kọ́ bóló ti kọ́ kí làkídà rẹ̀ kí ló yé ń pẹ̀sìn ṣètẹ́sìn dàrú mọ́ lọ́wọ́ tí kàn ń sọ̀rọ̀ àmúgbà táwọn àfẹ́ èdè àwọn náà mọ̀ pé àwọn láfa náà ni gbàtà sí láfa àì láfa àwọn náà padà mọ̀ pé àwọn láfa mọ̀ bá àwọn afa bá di àmọ̀ pa láfa ìbéèrè mi. na. kò sí láì fi ń bẹ̀ masalatu nìkan ṣe bayna al-ulama àwọn afa kan sọ pé bí a bá ti kí jama wọn kí jama kejì wa minhum al-imam al-Albani rahimahullah rahmatan wasi'a nínú imam Albani wọ́n dẹ̀ má di tiwa rẹpẹtẹ lórí ẹ̀ náà wọ́n mẹ́rin wá rẹpẹtẹ ní orí ẹ̀
bẹ́ẹ̀ bá ti kí jama kan kò sí jama kejì. wa hadha madhhab al-imam Shafi'i madhhab imam Shafi'i nù ni imam Shafi'i madhhab yẹn nù àtàwọn kan àwọn Abu Hanifa. wa amma madhhab al-imam Malik wa Ahmad ibn Hanbal jama ju kan lọ masalasi ana si mẹ́rin wa Ibn Baz Uthaymin gbogbo àwọn afa Jaziratul Arab àyèmáyé jama ni wọ́n kí ẹni wọ́n sì ní pé anabi ti kí jama kan njọ́ kan gbàtà anabi kí jama kan ẹnìkan wọn masalasi fẹ́ kírun anabi bí pé ta ni ó ṣe sàrà fún wọ́n sì jọ yẹn wọ́n jọ kí wọ́n tún kí jama mi ó di méní Mu'adh bin Jabal ń kí jama pẹ̀lú anabi masalasi tọ́ba wa délé yóò tún lọ kí jama kejì fáwọn fámìlì rẹ̀ ní jama náà ni masalasi anabi wọ́n kí jama kan wọ́n kí kejì wọ́n kí kẹta yíyan lẹ́rìí àwọn afáwa Ibn Baz àtàwọn Ahmad ibn Hanbal ti Imam Maliki mọ́tà Maliki làwọn wà lẹ́yìn